Nlc àti Tuc kọ etí ikún sí àṣẹ ilé-ẹjọ́. Wọ́n ní kí àwọn òṣìṣẹ́ wọn kí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láago 12 òru àná. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà Nlc àti Tuc òun ló ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti aago 12 òru òní. Ṣáájú ní ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ Nlc ó ti kọ́kọ́ pàṣẹ pé ẹgbẹ́ ọ̀hún kò gbọdọ̀ dá iṣẹ́ sílẹ̀ lẹ́yìn rògbòdìyàn tó wáyé pẹ̀lú adarí ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ ti Imo. Àmọ́ nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ajé Monday, òun ni ẹgbẹ́ náà ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Àtẹ̀jáde náà ni gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àwọn aláṣẹ ẹgbẹ́ Nlc àti Tuc, gbogbo òṣìṣẹ́ ní Nàìjíríà wọ́n gbọdọ̀ dá iṣẹ́ sílẹ̀ ó bẹ̀rẹ̀ láti aago 12 òru òní, ìyẹn ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí. Fún ìdí èyí, gbogbo adarí ẹgbẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ wọ́n gbọdọ̀ pín àṣẹ yìí fún àwọn èèyàn wọn láwọn ọ́fíìsì wọn àti lórí ìkànnì WhatsApp. Bó tilẹ̀ jẹ́ pé ó ní òun kò ní fi ohunkóhun pamọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ nípa ìyanṣẹ́lódì ọ̀hún. Nlc àti Tuc wọ́n sọ pé ìhà àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní òun wà. Ó wá sọ̀rọ̀ síwájú sí i, wọ́n ní ìyanṣẹ́lódì yìí ó wà lára ọ̀nà láti pè fún ìjìyà tó tọ́ fún àwọn èèyàn kan tó lu ààrẹ ẹgbẹ́ náà ìyẹn Joel Ajaero ní ìpínlẹ̀ ti Imo lọ́sẹ̀ tó kọjá yìí. Ohun tó gbé Ajaero àtàwọn ọmọ ẹgbẹ́ míì lọ sí Imo kò sẹ́yìn ìwọ́de lòdì sí bí ìjọba ṣe jẹ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún lówó oṣù tó lé ní ọdún 3. Àmọ́ ṣe làwọn èèyàn kan náà dá sẹ̀ríà fún olórí ẹgbẹ́ náà tí wọ́n sì lù ní ìlú Bàrà. Ìkọlù náà ti mú kí ẹgbẹ́ ọ̀hún kó fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ ọ̀hún pé òun ló mọ̀ọ́mọ̀ rán àwọn jàǹdùkú sí òun. Àdúrà gba Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo Ẹ̀yà Yorùbá o.